sì amọ̀nà ẹ̀mí púpọ̀, ó sì bì wọ́n ṣubú. Gbà tí ikú bá pa ni hallelujah, tá fi erùpẹ̀ sílẹ̀ bí. Ẹ̀mí wa yóò sì tọ̀ Ọlọ́run lọ, ó dìgbò sí ayé. Ìwà aláìlọ́wọ̀ hallelujah tó fẹ́ fi ọba jẹ. Ó dàlú ìwà aláìlọ́wọ̀ hallelujah tó fẹ́ fi ọba jẹ. Ọlọ́run á lè gbà yín fún ọkẹ́ ẹni kí ṣe àkóso. Gbàdúrà hallelujah ká rántí ọjọ́ ìdánwò. Àwa yìn ọ́ Ọlọ́run wa, àwa jẹ́wọ́ rẹ̀ pẹ́, ìwọ lọ́lọ́run wa. Mẹ́ta mẹ́ta, àwa yìn ọ́ jàre Ọlọ́run wa o, àwa jẹ́wọ́ rẹ̀ pẹ́, ìwọ lọ́lọ́run wa. Àwa jẹ́wọ́ rẹ̀ pé ìwọ lolúwa jàre.
ló fún wa ní mímọ́. Àwa jẹ́wọ́ rẹ̀ pé ìwọ lolúwa jàre. Ọlọ́run wa o, àwa jẹ́wọ́ rẹ̀ pé ìwọ lolúwa. Àwa yan bàbá, ọba tí wà, ọba aláìní jùlọ. Àwa gbé ọ̀gá o. Àwọn mìíràn jẹ́wọ́ wípé olówó lọ́lọ́run tí wọ́n. Àwa mìíràn jẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́run wọn. Wípé olówó lọ́lọ́run tí wọ́n. Àwa mìíràn jẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́run wọn o. Àwọn mìíràn jẹ́wọ́ wípé owó lọ́lọ́run wọn. Èmi jẹ́wọ́ rẹ̀ pé ìwọ lolúwa jàre. Àwọn àyè mi jẹ́wọ́ rẹ̀ pé ìwọ lolúwa jàre. Àwọn àyè Ọlọ́run wa. Àwa jẹ́wọ́ rẹ̀ pé àwa jẹ́wọ́ rẹ̀ pé àwa gbé ọ̀gá o. Ní táwọn áńgẹ́lì tí wọ́n pè mímọ́ mímọ́ níwájú rẹ̀. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ṣàngó lọ́lọ́run wọn. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Ọya lọ́lọ́run wọn. Àwọn mìíràn jẹ́wọ́ wípé Jésù lọ́lọ́run wọn o. Àwa jẹ́wọ́ rẹ̀ pé ìwọ lolúwa jàre. Ìwọ lolúwa jàre. Hey! Somebody shout big hallelujah. Àkòrí ọ̀rọ̀ náà sọ wípé ìṣẹ́jú mẹ́wàá péré ni a ní pẹ́. Má ṣe gbé ìṣòro ayé rẹ ga ju Ọlọ́run rẹ lọ. Kí ni mo wí? Ó yẹ kó jókòó lọ́jọ́ kan kó tiẹ̀ sírò kó wò pé sí ọba tó dá ayé yìí tó tó báyìí, tó dá ọ̀run tó tó báyìí, ṣé ìṣòro mi wá kéré, ó wá ṣòro fún láti control ni, láti kápá ẹ̀ ni, òòrò rí. Ìwọ tó dé etí òkun, bí òkun ṣe ń mì lọ, tó ń mì bọ̀, tó ń mì lọ, tó ń mì bọ̀. Ọba tó wá dá òkun yìí, ṣó yẹ kí ọ̀rọ̀ ayé mi ṣòro fún láti ṣe? O kì í béèrè ni. Olúpẹpẹ dáwù wá gbọ́rọ̀. Tí bá ti ń yọ àwọn odù yẹn, ẹ máa fi kíìsì. Kí ni ó pé àkúrò ọ̀rọ̀ náà? Obìnrin kan wà ní Bíbélì tí a ń porúkọ ẹ̀ ní Hánà. Ní ìgbà tó sì ń gbé ìṣòro ẹ̀ ga ju Ọlọ́run ẹ̀ lọ, ayé ò nítumọ̀. Ó kàn ń wa ẹkún mu everyday ni. Ó ṣe kí ni? Ìwọ tí ò lọ́kọ, ṣé o mọ̀ bóyá torí wípé kí ẹ̀mí ẹ̀ lè gùn ló sì lọ́kọ? Ìwọ tí ò tí ì bímọ yẹn, ṣé o mọ̀ bóyá ọjọ́ tó fẹ́ rọbí tó fẹ́ bímọ ni ọmọ kú? La fi sọ wípé kí ọmọ sì ṣe kí ni? Ó sì dúró náà. Ká fi kọ̀rẹ́tì kankan ní gbèsè ayé ẹ̀. Ṣé ìwọ tí ò tí ì lówó yẹn, ṣé o mọ̀ bóyá ẹjọ́ tó bá tẹ̀ lọ́wọ́ báyìí àyọ̀jú máa pa ẹ́ débi pé wà lọ kó sẹ́nu tírélà? La fi sọ wípé kí owó ṣe kí ni? Ó sì dúró. Bíbélì sọ wípé ojoojúmọ́, ọdọọdún, oṣooṣù òun ní ó sì dúró. Bíbélì sọ wípé ojoojúmọ́, ọdọọdún, oṣooṣù òun ní pẹ̀lú fi máa ń tọ́ àná. Bíbélì sọ wípé ojoojúmọ́, ọdọọdún, oṣooṣù òun ní pẹ̀lú fi máa ń tọ́ àná. Bíbélì sọ wípé ojoojúmọ́, ọdọọdún, oṣooṣù òun ní pẹ̀lú fi máa ń tọ́ àná.
pé kò tí ì mọ òtítọ́. Síbẹ̀ mo ní sẹ́ẹ̀lì sáré lórí èdè náà kílẹ̀ tó dúró wò. Nígbà náà ọkùnrin kan wà ara Matíà Sófímù Sáré. ní òkè Éfrémù. Orúkọ rẹ̀ á máa jẹ́ Ekánà. Yes. Ọmọ Jóríámù. Ọmọ Elihu. Yes. Ọmọ Tóhù. Yes. Ọmọ Súfù. Yes. Ará Éfírátà. Ó sì ní aya méjì. Ó ní ìyàwó ta ni? Yes. Ọmọ Tóhù. Yes. Ọmọ Súfù. Yes. Ará Éfírátà. Ó sì ní aya méjì. Ó ní ìyàwó ta ni? Ó ní ìyàwó méjì. Orúkọ ìkíní á máa jẹ́ Hánà. Èkejì. Ó sì ní aya méjì. Ó ní ìyàwó ta ni? Ó ní ìyàwó méjì. Orúkọ ìkíní á máa jẹ́ Hánà. Èkejì ńkọ́? Orúkọ ìkejì á sì máa jẹ́ Pẹ́línà. Hallelujah. Hánà. Èkejì ńkọ́? Orúkọ ìkejì á sì máa jẹ́ Pẹ́línà. Hallelujah. Èkejì á máa jẹ́ kí ni? Ká. Pẹ́línà sì bímọ. Ṣùgbọ́n Hánà kò bí. Pẹ̀línà ṣe kí ni? Ṣùgbọ́n Hánà kò ṣe kí ni? Kò bí. Kí ló wá ṣẹlẹ̀? Ọkùnrin yìí á máa ti ìlú rẹ̀. Ṣùgbọ́n Hánà kò ṣe kí ni? Kò bí. Kí ló wá ṣẹlẹ̀? Ọkùnrin yìí á máa ti ìlú rẹ̀ lọ lọ́dọọdún láti sìn àti láti ṣe ìrúbọ sólúwa. Kàwé. Ní Ṣílò. Ọkùnrin yìí á máa ti ìlú rẹ̀ lọ lọ́dọọdún láti sìn àti láti ṣe ìrúbọ sólúwa. Kàwé. Ní Ṣílò. Ọkùnrin yìí á máa ti ìlú rẹ̀ lọ lọ́dọọdún láti sìn àti láti ṣe ìrúbọ sólúwa. Kàwé. Ní Ṣílò. Ọkùnrin yìí á máa ti ìlú rẹ̀ lọ lọ́dọọdún láti sìn àti láti ṣe ìrúbọ sólúwa. Kàwé. Ní Ṣílò. Ó ṣe nínú. Ibi tó dé yẹn báyìí, wàá kọ́ pa Bíbélì dé, wàá gbéṣẹ́. Ó ṣe nínú. Ibi tó dé yẹn báyìí, wàá kọ́ pa Bíbélì dé, wàá gbéṣẹ́ gbẹ̀ kan. Wàá máa béèrè lọ́wọ́ rà. Olúwa ṣe Hánà nínú ẹgbẹ̀ kan. Wàá máa béèrè lọ́wọ́ rà. Olúwa ṣe Hánà nínú. Hánà kálẹ̀ wọn máa jẹwé, wọn máa jẹwé. Ọlọ́run kẹ́sì bàjẹ́. Wàá máa béèrè lọ́wọ́ rà. Kí ló fà tó fi ṣe nínú? Ìyá méjì ló jókòó bọ́ Hánà. Wàá máa béèrè lọ́wọ́ rà. Kí ló fà tó fi ṣe nínú? Ìyá méjì ló jókòó bọ́ Hánà. Wàá máa béèrè lọ́wọ́ rà. Kí ló fà tó fi ṣe nínú? Ìyá méjì ló jókòó bọ́ Hánà. Hánà ò fún àyìn àtúnṣe nínú. Kàwé. Orogún rẹ̀ pẹ̀lú á sì máa tọ́ gidigidi láti mú bínú. Orogún rẹ̀ wá máa tọ́ wípé ìwọ akọ ajé. Sáré síwájú. Bí òun ti máa ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún. Ká. Nígbà tí Hánà bá gòkè lọ sí Olúwa. Sáré. Bẹ́ẹ̀ni Pẹ́línà á máa nítorí ó ń sunkún kò sì jẹun. Nítorí náà wàá bẹ̀rẹ̀ sí sunkún kò jẹun gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe lénìí. Gbèsè tó jẹ ẹni tó ṣe. Nítorí ó ń sunkún kò sì jẹun. Nítorí náà wàá bẹ̀rẹ̀ sí sunkún kò jẹun gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe lénìí. Gbèsè tó jẹ ẹni tó ṣe kúrò ní bá wípé ò lè bọ́ ń bẹ̀ mọ́. Ayé ìgbà kan ọba Solomon ti jẹ gbèsè. Gbèsè tó jẹ ẹni tó ṣe kúrò ní bá wípé ò lè bọ́ ń bẹ̀ mọ́. Ayé ìgbà kan ọba Solomon ti jẹ gbèsè. Gbèsè tó jẹ ẹni tó ṣe kúrò ní bá wípé ò lè bọ́ ń bẹ̀ mọ́. Ayé ìgbà kan ọba Solomon ti jẹ gbèsè. Mo yáwó tí mo fi lọ ra sólà mẹ́ta. Ìsojú gbogbo yìí ni mo gbé kan sí Ọ̀tọ̀lú níbo mo gbé kejì sí, mo gbé kan sí Tamárùn, mo gbé kan sí Jẹ́tì. Kí ni mo gbé àkóró ọ̀rọ̀ mi? Mo gbé kan sí Tamárùn, mo gbé kan sí Jẹ́tì. Kí ni mo gbé àkóró ọ̀rọ̀ mi? Mo gbé kan sí Tamárùn, mo gbé kan sí Jẹ́tì. Kí ni mo gbé àkóró ọ̀rọ̀ mi? Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ìdí ẹyọ kan péré ló fà á. Nǹkan tó fà á ni wípé
gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ìdí ẹyọ kan péré ló fà á. Nǹkan tó fà á ni wípé ò tí ì mọ òtítọ́, ò mọ síkírìtì ayé. Ìdí tí mo fi lọ jẹ gbèsè tí mo fi ra sólà, nǹkan tó fà á ni wípé ò tí ì mọ òtítọ́, ò mọ síkírìtì ayé. Ìdí tí mo fi lọ jẹ gbèsè tí mo fi ra sólà, nǹkan tó fà á ni wípé ò tí ì mọ òtítọ́, ò mọ síkírìtì ayé. Ìdí tí mo fi lọ jẹ gbèsè tí mo fi ra sólà, nǹkan tó fà á ni wípé ò tí ì mọ òtítọ́, ò mọ síkírìtì ayé. Ìdí tí mo fi lọ jẹ gbèsè tí mo fi ra sólà, tó padà sí báàsì yẹn o, padà sí báàsì, tó padà sí báàsì yẹn o, padà sí báàsì ibi tó báàsì kí ni. ṣùgbọ́n náà ni ó ń fi ìpín. sí báàsì ibi tó sí báàsì ibi tó báàsì kí ni. ṣùgbọ́n náà ni ó ń fi ìpín ẹni méjì fún ká nítorí tó fẹ́ àná. ṣé torí pé pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún láìkè àná láti ṣe nínú ni. ṣùgbọ́n náà ni ó ń fi ìpín ẹni méjì fún ká nítorí tó fẹ́ àná. ṣé torí pé pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún láìkè àná láti ṣe nínú ni. ṣùgbọ́n náà ni ó ń fi ìpín ẹni méjì fún ká nítorí tó fẹ́ àná. ṣé torí pé pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún láìkè àná láti ṣe nínú ni. àbí tó ti ké ni. àfi bí ìwọ fúnra wọn ìdáhùn sí lọ́kàn ara ẹ̀ pé kí ló lè fà á láti ṣe nínú ni. àbí tó ti ké ni. àfi bí ìwọ fúnra wọn ìdáhùn sí lọ́kàn ara ẹ̀ pé kí ló lè fà á. kí ló wá dé tó fi ṣe nínú. Oyè torí wípé Ọlọ́run fẹ́ kó. Kí ló wá dé tó fi ṣe níná? Oyè torí wípé Ọlọ́run fẹ́ kó mọ reality ayé. Anna ò mọ reality ayé. Gbogbo ìgbàgbọ́ ẹ̀ ni wípé tí èèyàn bá ti ń bú òun kó máa ṣe kí ni. Ọlọ́run fẹ́ gba mentality ẹ̀ kó lórí ẹ̀. Ó sunkún. Ọlọ́run ò sínú ẹ̀. Ṣùgbọ́n ẹjọ́ tó mọ òtítọ́ wípé náà mi ò sunkún mọ́. Èmi fúnra mi fẹ́ lọ bá Ọlọ́run yìí. Mi ò rán wòlíì sí mọ́, mi ò rán àfáà sí mọ́, mi ò rán babaláwo sí, mi ò rán anybody sí. Èmi fúnra mi fẹ́ lọ bá Ọlọ́run yìí. Mi ò rán wòlíì sí mọ́, mi ò rán àfáà sí mọ́, mi ò rán babaláwo sí, mi ò rán anybody sí. Èmi àtọ́ ó ní àwọn ìdìdì tí máa fún Ọlọ́run tí mi ò ní bá nìkan sọ. bẹ́ẹ̀ ni Anna sì dìde lẹ́yìn ìgbà tí wọ́n jẹ tí wọ́n sì mú tán ní Sílò. ká Élì àlùfáà sì jókòó lórí àpótí ní ẹ̀bá òpó tẹ́ḿpìlì Olúwa. sáré Òun sì wà nínú ìbànújẹ́ ọkàn. sáré Ó sì bẹ Olúwa. Ó sì sunkún gidigidi. pé Ó sì jẹ́jẹ́. Ó sì wí pé Olúwa àwọn ọmọ ogun bí ìwọ nítòótọ́ bá bójú wo ìpọ́njú ìránṣẹ́bìnrin rẹ tí ó sì rántí mi tí ìwọ kò sì gbàgbé ìránṣẹ́bìnrin rẹ ṣùgbọ́n bí ìwọ bá fi ọmọkùnrin kan fún ìránṣẹ́bìnrin rẹ nígbà náà ni èmi ó fi fún Olúwa dúró gbogbo ọjọ́ ayé rẹ̀. níbi tó ka ẹ báyìí síkírìtì wo ni Anna ò mà tẹ́lẹ̀ tó ẹ̀sẹ̀ wàá mà ń sìn. Secret dámọ̀ ni pé Anna ń gbàdúrà gbagba tẹ́lẹ̀ ṣùgbọ́n wà lọ gbà ní kọ̀ọ̀kan. àti kí tún ni àti ẹ̀jẹ̀ síkírìtì wo ló wà ní kí tó kà yìí. ó jẹ́jẹ́ ọba Ọlọ́run ẹ̀dá májẹ̀mú. ó máa ń sunkún gbàdúrà tẹ́lẹ̀ ní kò kí ń ṣe kí ni kò kí ń jẹ́jẹ́. òtítọ́ tó wà níbẹ̀ ni pé kó ṣe kí ni kó jẹ́ ìjẹ́. Ọlọ́run fẹ́ kó fún un ní nǹkan kan kóhun tó fún ẹ anything. ìyẹn Ọlọ́run ti Bíbélì o. torí Ọlọ́run pọ̀ o. nígbà tó wá déwájú Ọlọ́run ẹ̀jẹ̀ tó jẹ́ yìí ìjà ó sì láti sàn.
ẹ̀jẹ̀ tó máa pa lára ló jẹ́. Ó ní Olúwa mi ò bímọ rí, ṣùgbọ́n tó bá lè wò ó ní àánú ẹ tó fún mi ní ọmọkùnrin ẹyọ kan, mo máa fún ẹ ní gbogbo ọjọ́ ayé ẹ kó jẹ́ pé ìwọ ló máa sìn. Mo lè ṣe é. Ń wo àwọn kan ń sin bíi pé mi ò rí wọn, wọ́n ti promise flower more than 100 years wọ́n gbé wá sí ṣọ́ọ̀ṣì yìí. Ẹ̀mọye ẹ̀jẹ̀ tí wọ́n ti jẹ́ níbí. Tàbá bèèrè lọ́wọ́ ẹ̀sìn pé ẹ̀jẹ̀ wo náà sọ fún wọn jẹ́jẹ́. Bèèrè pé báwo ló ṣe jẹ́jẹ́ náà. Ẹ̀kẹ́ yéyéyé. Ẹ̀kẹ́ yéyéyé o. Somebody shout hallelujah. Olúwa mo dúpẹ́ ní iwájú rẹ̀ ó sọ mi di ọdún yìí. Ní ìwòye àwọn ọdún tó bá tún lè sọ mi, mo máa ṣe jù báyìí lọ. Mo máa ṣe kí ni? Ìgbà tó dẹ̀ máa mú owó yẹn wá 2000 ló mú wá. Nígbà tó máa dọdún tó máa tẹ̀lé, nígbà tó máa dúpẹ́ òfò ẹ̀ pẹ̀lú ijó orí fún. Ẹ̀kẹ́ yéyéyé. Olúwa mo ti dúpẹ́ lọ́dún yìí o. Ó mú 500 naira. Ó mú wá. Ó ní kọ́ lọ́nà bá wọn manage ikú apá wà lùgbàdé ayé. Tó bá bèèrè lọ́wọ́ ẹ̀ pé sóò jẹ́jẹ́ wá sọ pé ò jẹ́jẹ́. Nǹkan tí o bá ti mọ̀ nípa ẹ̀ má máa sọ. Bíbélì wá sọ pé ó dáa jù pé kéèyàn má jẹ́jẹ́ jù pé jẹ́jẹ́ kó má ṣe kí ni. Ìdè tẹ́lòmí wà lẹ́ni ìdè ẹnu ni ẹ̀jẹ̀ tó ti jẹ́. Ẹlòmí ti jẹ́jẹ́ nílé babaláwo, ẹlòmí ti jẹ́jẹ́ nílé àfáà, ẹlòmí ti jẹ́jẹ́ nílé wòlíì. Ìwọ tó jẹ́jẹ́ nílé babaláwo wípé tí babaláwo bá iṣẹ́ fún ẹ wà wá sí bá wà wá sàwó, babaláwo iṣẹ́ fún ẹ tán wà gbégbá ọpẹ́ ní ṣọ́ọ̀ṣì ara máa pa á. Àná jẹ́jẹ́ o, irú ẹ̀jẹ̀ wo ló jẹ́ tún padà síbẹ̀? Ṣọ́ọ̀ṣì ara máa pa á. Àná jẹ́jẹ́ o, irú ẹ̀jẹ̀ wo ló jẹ́ tún padà síbẹ̀? Ó gbàdúrà pé Olúwa àwọn ọmọ ogun bí ìwọ nítòótọ́ bá bójú wo ìpọ́jú ìránṣẹ́bìnrin rẹ sáré tí ó sì rántí mi tí wọn kò sì gbàgbé ìránṣẹ́bìnrin rẹ, ṣùgbọ́n bí wọ́n bá fún ọmọkùnrin kan fún ìránṣẹ́bìnrin rẹ nígbà náà ni ó la irú ọmọ tóun fún. Wọn kò sì gbàgbé ìránṣẹ́bìnrin rẹ, ṣùgbọ́n bí wọ́n bá fún ọmọkùnrin kan fún ìránṣẹ́bìnrin rẹ nígbà náà ni ó la irú ọmọ tóun fẹ́ òun ò fóbìnrin. Tó bá lè fún mi ní ọmọ ọkùnrin kan ká èmi ò fi fún Olúwa ní gbogbo ọjọ́ ayé rẹ̀, abẹ́ kì yóò sì kan lórí. wọn ò ní gé orí ẹ̀, ilé Olúwa ló máa wà, ilé Ọlọ́run Bíbélì ibẹ̀ ló máa wà. Kí ló wá ṣẹlẹ̀? Dúró, ó ní kí kan tá fẹ́ wọ̀. Nígbà tó wá sọ bẹ́ẹ̀ tán Ọlọ́run gbọ́, ṣùgbọ́n wá wò pé ìwọ yìí jẹ́ kí fún ẹ ní last testing. Kí lọ́lọ́run wá ṣe? Ó sì ṣe bí ó ti ń bẹ̀bẹ̀ níwájú Olúwa bẹ́ẹ̀ ní Élì kíyèsí ẹnu rẹ̀ ń mì. Élì pẹlẹgó, ó bẹ̀rẹ̀ sí ń wò. Ìjẹ́ àná ó ń sọ̀rọ̀ ní ọkàn rẹ̀, kìkètè rẹ̀ ni ó ń mì. Ó sọ̀rọ̀ ní ọkàn rẹ̀. When you are reading Bible, use your own medulla. Kì í sí kòkòrò máa kọ Bíbélì. Ó sọ̀rọ̀ ní ọkàn rẹ̀ tó nítumọ̀. Àwọn àgbẹ̀ Bíbélì tójú bọ̀tì kan tó wà níbẹ̀ àmọ́. Ó sọ̀rọ̀ ní ọkàn rẹ̀, kìkètè rẹ̀ ló bẹ̀rẹ̀ sí ṣe kíni, ló bẹ̀rẹ̀ sí mì. Sáré! Ṣùgbọ́n a kò gbọ́ ohùn rẹ̀. A ò gbọ́. Nítorí náà ni Élì fi rò pé ohun ọtí wáìnì yó. Dúró, Élì rò pé ó ṣe kíni. Ta ló rò wípé ó mọtí wáìnì yó yìí? Ta ló rò wípé àná mọtí wáìnì yó? Báwo ni Élì ṣe jẹ́? Kò sí nínú ẹ̀mí, kò sí nínú ẹ̀mí, kò fẹ̀mí béèrè bóyá lóòótọ́ ló mọtí bóyá kò mọtí. Élì fúnra ẹ̀ ti yó. Ok, Élì fúnra ẹ̀ ti yó, ó ti mẹ́nẹ́kí. Lẹ́yìn àjọ̀dún. Ok, Élì fúnra ẹ̀ ti gẹ́ra. Ok, now kí Élì wá sọ fún? Élì sì wí fún pé ìwọ o ti mu ọtí wáìnì pẹ́ tó, mú ọtí wáìnì rẹ kúrò lọ́dọ̀ rẹ. Hánà sì dáhùn wípé bẹ́ẹ̀ kọ́ Olúwa mi, èmi ni obìnrin oníròbìnújẹ́ ọkàn. Dúró, ó pass examination ayé tán. Ó bú wòlíì yẹn. Ṣé ojú ẹ fọ́ ní ṣe bí wòlíì ló pé ra tí kò yẹ kó rí bóyá mo mọ tí bóyá mi mọ. Nǹkan tó dá lómi láàmú lé ní àìnírẹ̀lẹ̀ ni. Òun ló sọ ẹ́ sínú ìdè ayérayé. Àìnírẹ̀lẹ̀
àìmọ̀ nǹkan tó fẹ́ ṣe tó máa fi jẹ́ nìyàn. Nǹkan tó dá náà dúró látijọ́ yìí ni kó jẹ́jẹ́ kó dẹ̀ fi rẹ̀ lẹ́kùn. Ẹkún òfò tó ń sọ yẹn kò kan Ọlọ́run. Ká! Èmi ni obìnrin. Èmi kò mu ọtí wáìnì tàbí ọtí líle. Ṣùgbọ́n ẹ̀dùn ọkàn mi èmi tú jáde níwájú Olúwa. Ni mò ń tú jáde níwájú ta ni? Olúwa. Níwájú ènìyàn? Níwájú ta ni? Ká! Mósè ka ìránṣẹ́bìnrin rẹ̀ sí ọmọbìnrin Béliálì. Sáré! Nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ èrò àti ìbànújẹ́ inú mi ni mo ti sọ di sísì yìí. Sáré! Nígbà náà ni Élì dáhùn ó sì wípé máa lọ ní àlàáfíà kí Ọlọ́run Ísírẹ́lì yóò fi ìdáhùn sí ìbéèrè. Ṣó yẹ kí Ọlọ́run kẹ́ gbàdúrà ọlọ́tí? Ẹni tí ò sí nínú ẹ̀mí tó ń sọ pé èèyàn mọtí tó dẹ̀ jẹ́ wípé ẹ mọ̀ pé embarrassment sí Ọlọ́run ni. Èèyàn ń bá Ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́. Ìwọ wòlíì ó lọ sọ pé ọlọ́tí ni pé ó mọtí yó. Ó wá padà sílùú ẹ̀mí nísìnyí ó ní kó máa lọ ní ayọ̀ àti àlàáfíà pé kí Ọlọ́run kó ṣe kíni. Ìbéèrè náà ṣe kàbí kò ṣe. Nígbà tó wá ṣẹ yẹn ibi tí mo wá lọ rèé o tẹ́ fi rí wípé èmi lèmi ń sọ mí ìsọ ẹlòmíì o. Gbogbo nǹkan tó wà láyé yìí kò sí lè tí máa bọ́dà ara mi fún níbẹ̀. Ilé tó bá wá ó wá, ilé tó dẹ̀ wá kó sí mi. Nǹkan ẹ̀kọ́ tí máa bọ́dà ara mi fún lówó. Dáàzì ìjọba mi ò kí ń sùn mọ́jú tó tówó. Bọ̀ gbogbo nǹkan tó kù mi ò lè bọ́dà ara mi láti ra mọ́tò. Mi ò lè bọ́dà ara mi láti fẹ́yàwó. Mi ò lè bọ́dà ara mi láti bímọ. Wàá bèrè pé kí ló fà á? Ọmọ tí àná tó tiẹ̀ wá ẹkún mọ̀ yìí kí ló gbẹ̀yìn ẹ̀? Ìyẹn Samuel ni. Wọ́n á sọ pé ìgbẹ̀yìn lójú. Àṣẹ ẹ̀san láàyè o àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ o. Mímọ̀ tètè mọ̀ pé ẹni báyé rẹ̀ àmọ̀ báyé lọ. Mọ́ ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lò ó. Kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. Èmi yóò jẹ́ tirẹ̀, èmi yóò ṣe tirẹ̀, èmi ti múra tán. Mọ́ ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lò ó. Kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. Ọmọ tí a fi sílé Olúwa láti ìkókó láti ọmọ ọdún 3 tó ti gba ọmú lẹ́nu ẹ̀. Nígbà tó máa dàgbà tó máa dógbó tó yẹ kó máa jẹun ọmọ, àwọn àgbà Ísírẹ́lì sọ fún Sámúẹ́lì wípé Sámúẹ́lì yan ọba fún wa. Àwọn ọmọ òfò tó bí kò lè ṣe kíni kò lè. Ísírẹ́lì sọ fún Sámúẹ́lì wípé Sámúẹ́lì yan ọba fún wa. Àwọn ọmọ òfò tó bí kò lè ṣe kíni kò lè jọba lé wa lórí. Ó ṣàṣẹ dànù. Ṣé o lè lọ sáré wá Bíbélì tó sọ bẹ́ẹ̀? Àdìgbà tẹ́ ti ṣe Bible study mọ́ ẹ ti lò nínú ẹ̀mí. Ìyá Sunday nìkan ló ń jà rígárígá láàrin onìkan ló kùn nínú yín. Tó bá ipá ayé ìgbà kan ni. Ó wà ní 80. Ó wà ní Samuel 80. Samuel 8 ó yá sáré kà lọ́hùn kí ló sọ. Ó sì ṣe nígbà tí Samuel di arúgbó. Wọ́n ní kó lọ ka kí lẹ pé bá sí yẹn. Samuel 8 verse 1. Ó yá kí ló wí. Ó sì ṣe nígbà tí Samuel di arúgbó. Nígbà tí Samuel di arúgbó. Wọ́n sì fi àwọn ọmọ rẹ̀ jẹ onídàájọ́ fún Ísírẹ́lì. Òun fúnra ẹ̀ ní fa àwọn ọmọ ẹ̀ jẹ́ àwọn onídàájọ́ fún Ísírẹ́lì tẹ́lẹ̀. Orúkọ àkọ́bí rẹ̀ ń jẹ́ Joel. Orúkọ àkọ́bí ẹ̀ Joel ni. Orúkọ ìkejì rẹ̀ sì ń jẹ́ Abia. Èkejì Abia. Wọ́n sì ṣe onídàájọ́ ní Bẹ́sẹ̀bà. Wọ́n ṣe onídàájọ́ ní Básébà. Àwọn ọmọ rẹ̀ kò sì rìn ní ìwà rẹ̀. Àwọn ọmọ ọ̀sẹ̀ kí ni? Wọn ò rìn ní ìwà rẹ̀. Kó wá lè fà á. Ẹni tí wọ́n bí sí ẹni tó jẹ́ pé ilé Ọlọ́run ló dàgbà sí. Àwọn ọmọ tó bí wọn rìn ní ìwà ẹ̀. Ká. Wọ́n sì ń tọ ìrékéré lẹ́yìn. Kí ni wọ́n tọ̀ lẹ́yìn? Bàbá wọn níbo náà bí sí? Inú ilé Olúwa. Àwọn ọmọ ẹ̀ ṣe kí ni? Wọ́n tọ ìrékéré lẹ́yìn. Wọ́n gbé mọ́lẹ̀ ju mọ́nàmọ́ná ọmọ pásítọ̀ ọmọ wòlíì. Ká. Wọ́n gba àbẹ̀tẹ́lẹ̀. Wọ́n gbà kí ni? Àwọn ẹ̀ ti jára wọn lá. Àwọn ọmọ àlè ti pọ̀ tipẹ́. Wọ́n ti jára wọn
tipẹ́ wọ́n nídìí owó wọ́n gba àbẹ̀tẹ́lẹ̀ ká. gbogbo àwọn àgbà Ísírẹ́lì sì kó ara wọn jọ. láì tí ẹ kò gbọ́ o àwọn àgbààgbà Ísírẹ́lì wá kó ara wọn jọ. wọ́n sì tọ̀ Sámúẹ́lì lọ. wọ́n wá lọ bá Sámúẹ́lì. wọ́n sì wí fún pé. wọ́n wá sọ fún. kíyèsí. ìwọ di arúgbó. wọ́n di dàgbà o. àwọn ọmọ rẹ kò sì rìn ní ìwà rẹ. àwọn ọmọ òfò lẹbí sà. Ǹjẹ́ fi ẹnìkan jẹ ọba fún wa. fi ẹnìkan jẹ ọba fún wa. kó lè máa ṣe ìdájọ́ wa. kó lè máa ṣe ìdájọ́ wa. bíi ti gbogbo orílẹ̀-èdè. bíi ti gbogbo orílẹ̀-èdè. ká. ṣùgbọ́n ohun náà burú lójú Sámúẹ́lì. ọ̀rọ̀ náà burú pé pẹ̀lú gbogbo akitiyan tí mo ti ṣe láti ọmọ ọdún 3 kí n yan ọba fún yín àwọn ọmọ mi ò lè jẹ olórí. ó mà ṣe o òun náà burú níwájú Sámúẹ́lì ó lọ fẹjọ́ wọn sùn Ọlọ́run. ká kí lọ́lọ́run sọ fún. Sámúẹ́lì sì gbàdúrà sí Olúwa. ká Olúwa sì wí fún Sámúẹ́lì pé gbọ́hùn àwọn èèyàn náà. ó tó ẹran jẹ bímọ òfò nǹkan táwọn èèyàn yẹn fẹ́ ló máa ṣe kó gbẹ̀yìn ẹ̀. ẹ má stress ara yín nǹkan yọkan tó má stress ara ẹ fún ni pé kó ṣe kíni kó ṣe kíni. 100 years to this time jẹ́ kí n pèsè 150 years to this time gbogbo ilé tó pọ̀jù náà wá táwọn bí a máa ti dìtàn. ọkùnrin kan wà láyé nígbà kan wọ́n pè ní ọba Solomoni. wọ́n bá máa purọ́ àti ikọ̀ tí mo ṣe wọ́n máa fi kún wọ́n máa yọ kúrò. wọ́n lè sọ pé mo gbéná lórí wọ́n lè sọ pé iná yọ lẹ́nu mi wọ́n bẹ̀rẹ̀ sí purọ́ oríṣiríṣi. kí ni mo pe àkórí ọ̀rọ̀ mi? ṣe bó ọmọ Ọlọ́run tó ń sìn. kí ni mo pe àkórí ọ̀rọ̀ mi? ṣe bó ọmọ Ọlọ́run tó ń sìn. kí ni mo pe àkórí ọ̀rọ̀ mi? ṣe bó ọmọ Ọlọ́run tó ń sìn. o ọmọ Ọlọ́run tó ń sìn. ṣe bó ọmọ Ọlọ́run tó ń sìn pé kò lè dà á. tí wọ́n ń sìn yẹn òun ni kó máa face má wariwo ọjà má jẹ́ kí anybody distract ẹ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀. Ọlọ́run tèmi ń sìn gbogbo àgbáyé ló máa pé èsùn lèmi ń sìn. ìwọ nísìn gbogbo Ọlọ́run tó ń sìn torí Ọlọ́run pọ̀ àwọn kan ń sìn màlúù àwọn kan ń sìn igi àwọn kan ń sìn ọ̀pẹ. ìwọ ló mọ Ọlọ́run tó ń sìn Ọlọ́run tí ó ń sìn yàtọ̀ sí Ọlọ́run tèmi. ẹlòmíì Ọlọ́run ti tiẹ̀ àìwẹ̀ lásán ló fi bá ń sọ̀rọ̀. tó bá ti gba ìwẹ̀ báyìí Olúwa kò báyìí ni mo fẹ́ Ọlọ́run á dẹ̀ ṣe fún. ẹlòmíì kẹ̀ wèrè ló fi ń sọ Ọlọ́run ti tiẹ̀ inú wèrè ló ti ń rówó. ẹlòmíì gentle ẹlòmíì àmọ́ máa sọ̀rọ̀ nice ẹlòmíì á sọ̀rọ̀ hooligans oríṣiríṣi ọ̀nà lórúkálùkù àárín ojú rere lọ́dọ̀ Ọlọ́run títí ẹ̀. ṣùgbọ́n Ọlọ́run títí ẹ̀ yẹn má gbé ìṣòro ẹ̀ kọjá ẹ̀ má jẹ́ kí Ọlọ́run máa rí bíi pé torí Ọlọ́run fúnra ẹ̀ sọ fún ẹ ní Bíbélì yìí wípé Ọlọ́run owú ni mí Ọlọ́run máa ń jowú. ìṣòro tó kóra ẹ sí yẹn tiẹ̀ ni pé kó béèrè àṣírí nǹkan tó fà ẹ sínú ogun nǹkan tó fa Hánà sínú ogun ayé ẹ̀ Ọlọ́run ṣe kí ni Ọlọ́run ṣe nínú but Ọlọ́run tó wá ṣe nínú yẹn nǹkan tó máa fi gba kíní ẹ̀ padà ní ọwọ́ Ọlọ́run ni pé kó jẹ́ irú ẹ̀jẹ̀ wo ẹ̀jẹ̀ kí ni tó bá fẹ́ gba nǹkan bíi ti Hánà irú ẹ̀jẹ̀ wo ló máa jẹ́ ẹ̀jẹ̀ tó máa pa ẹ́ lára ẹ̀jẹ̀ tí ò easy láti san torí ẹni tó bímọ kan ẹ̀sìn tó jẹ́ pé ìyá ọmọ ti ń jẹ́ tipẹ́ wá bí ọmọ ẹyọ kan ó bá lọ gbé sílé Ọlọ́run so easy ni nígbà táwọn ọmọ ọlọ́mọ bá lọ sí school ọmọ tẹ̀ ò ní lè lọ sí school so easy now ṣé o ti ṣe tán láti jẹ́jẹ́ níwájú Ọlọ́run mo béèrè ni o ṣé o ti ṣe tán láti jẹ́jẹ́ níwájú Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀ ni ṣe ṣe láti jẹ́jẹ́ níwájú Ọlọ́run yín ok ó yá lọ́kàrùn kò bọ́ ìta kó wá bẹ̀rẹ̀ sí jẹ́jẹ́ ẹ̀jẹ̀ tèmi ń sọ kì í ṣẹ̀jẹ̀ tèmi ìgbà tí a ń jẹ́jẹ́ ṣé anybody gbọ́ mo ní kó bọ́ ìta kó bá Ọlọ́run ẹ jẹ́jẹ́ ìwọ ló mọ ìṣòro tó ń kojú bọ́ ìta kó bá Ọlọ́run ẹ jẹ́jẹ́ kó sọ fún but ṣe rí àwọn ẹ̀jẹ̀ kan wà tẹ́ máa ń jẹ́ ẹ̀jẹ̀ 419 ni Olúwa tó bá lè dá mi lọ́lá tọdún tó ń bọ̀ Ọlọ́run lè gbàdúrà ẹ because Ọlọ́run
wọ́n sọ fọ́lọ́run wọ́n jẹ́ ẹ̀jẹ̀ 419 ni olúwa tó bá lè dá mi lọ́lá tọdún tó ń bọ̀ ọlọ́run lè gbàdúrà ẹ̀ because ọlọ́run wọ́n sọ fọ́lọ́run yẹn wípé kò lè ṣe kíni láàrin ọ̀sẹ̀ kan wọ́n máa ń fún ọlọ́run ní long time wọ́n máa sọ fún ni wípé olúwa tó bá lè fún mi kíni láàrin ọjọ́ mẹ́ta tó fi dá ayé àti ọ̀run ọjọ́ mélòó 7 days péré àtòkun àti everything wà wá máa sọ wípé ọlọ́run níwòye ọdún tó ń bọ̀ tèmi náà bá lè kọ́lé wo wáyé ìyá wo lè kọ́lé lẹ́nìí tó bá lówó wà á pe lẹ́kíní sí wípé èlò náà ń ta ilé mo parọ́ ni o hello kíẹ́tìkà àbú ebè ẹ wá mo fẹ́ ra lé èlò náà ń ta ilé ní lẹ́kì yẹn olóye báyìí ni ẹsẹ̀ ìdàkan náà báyìí o ti kọ́lé àbí o ti kọ́lé wà wá jẹ́jẹ́ nísìn o fẹ́ test ọlọ́run ẹ láàrin èní sí ọjọ́ ta fẹ́ ṣàjọ̀dún ìjọ́ la fẹ́ ṣàjọ̀dún ọjọ́ Sunday bóyá bọ́ ìta kó bọ́lọ̀ jẹ́jẹ́ kó béèrè kan bóyá lọ́ọ́ máa ṣe bí a kò ní sí bóyá time is good gbogbo yín lẹ́ẹ̀kan náà má jẹ́ kí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ gbọ́ ọkọ̀ tó bá jẹ́jẹ́ yẹn tó kí ló wí. wo lè bèrè ẹ̀mí wo lè sọ pé tọ́lọ̀ bá lè ṣe fún ẹ wípé wàá pa ọba Solomoni fún káyà wá pa màá wá sọ fún ẹ wípé mi ò kì í ṣe Ísáàkì tí bàbá ẹ dè lápá dè lẹ́sẹ̀ tó sọ́kùn fẹ́ fi rúbọ tó gbéra ẹ̀ dúró ìwọ fúnra ẹni kó jẹ́jẹ́ tiẹ̀ lọ́tọ̀ má fọ ọmọ ẹ jẹ́jẹ́ fara ẹ jẹ́jẹ́ ìwọ ló mọ ẹ̀jẹ̀ tó fẹ́ jẹ́ ọmọ ẹ wáyé tiẹ̀ wáyé tiẹ̀ ìwọ ló má hu bí eléwu má hu bí eléwu ẹ má hu o ẹ má àná anybody ò gbóhùn ẹ níta má kùn a ò fẹ́ gbọ́ kíkùn kankan jẹ́jẹ́ ìwọ ló mọ̀ kó tó fẹ́ bá sọ láàrin ọjọ́ mẹ́ta pé ká tó ṣe àjọ̀dún pé kò bá ìlú fẹ́ kó dẹ̀ ṣe fún ẹ ṣùgbọ́n tó lọ́lọ́ yẹn bá ti wá dá gírèdì ẹ ìwọ ni kó dẹ̀ mọ̀ bí tó fẹ́ mọ́rí ẹ mú yes tọ́lọ̀ bá ti wá dá gírèdì ẹ wà wá mọ̀ àwọn tẹ́sì gbogbo àwọn tẹ́sì ilé mi ti ṣe rí àwọn tẹ́sì kó tó mọ̀ sọ pé kẹsì because ọlọ́run máa gbóhùn èèyàn àfiwọ́ tó bá mọ ọlọ́run ti ẹnìkan ló irú ọlọ́run tèmi ń sìn irúfẹ́ ìsùn tèmi máa ń sìn yẹn ò sí kan tí bá béèrè lọ́wọ́ ẹ tó bá dẹ̀ ṣúọ̀ fún ẹ mo lè ní ká try nísìn kí béèrè kan